Bọ́jọ́ bá pẹ́ títí ọjọ́ àpín o, bọ́nà bá jìnnà jìnnà àdópin o, àti sáré àdópin aré, àtàtìjì ìyá àdópin ìyá o, àti tuntun àti kàn ògiri, ó bá ti kẹ́yìn kọ́ lọ́sẹ̀ ìmọ̀ o mẹ́lì o. Ilé òní kọ́ nàbà ètò òní kọ́ lé, ayé òní kọ́ ló padà sí sáànù o. Láyé náà dá ó wà, nígbà ó ti jẹ̀bù. Lójú àwọn ọlọ́dẹ, ẹkún àpàdé òkùnkùn má ti mọ́lẹ̀ báwa ọmọ Yorùbá ọdún. Ẹ káàárọ̀ o, ẹ káàsán. Ẹ kú ijọ́ méjì ijọ́ mẹ́ta o, ọ̀dẹ̀ ọ̀dà bí. Bọ̀dá akọ̀wé àti ìdílẹ̀kẹ̀ gbogbo yín mo kí o, gbogbo ẹ̀yin màjì sínú lẹ́yìn gbogbo yín mo kí o. Mo kí ẹ̀yin ìyáálé eléyìí tẹ wà ń di àrò tẹ ìjọ́bẹ̀ òrùpa náà o, mo sì kẹ́yìn baálé ilé tẹ̀ ń wá jíjẹ mímu káàkiri. Ọkọ ọba àdáàbọ̀ ò ní sa yín lẹ́sẹ̀ o. Bàbá dẹ́rẹ́bà àwàyè lẹ́ẹ̀máa wà o. Ẹ̀yin àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́ àròkọ bọ́dúndé àròlà àrògbéhùn ṣe rere ṣe lẹ́ẹ̀sì láyé yín o. Gbogbo ẹ̀yin tá ń gbọ́ mi ẹ̀ ní bọ́rọ̀ ayé yín lórí ta kò yé mi mọ́ o. Ìkarahun ìgbín Ìkarahun ìgbín ṣó wúlò sáá? Ìwúlò rẹ̀ la fẹ́ sọ fún wa. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ká jọ fetí gbéyàwó ọ̀rọ̀. A ní Ọlọ́run fún wa ní dúkìá tó pọ̀ láyé yìí. Ìwé àkàjò táwọn èèyàn wá kà ńgbà àwọn èèyàn kàwé ìwé náà wá ń kà wọ́n. Ìgbà táwọn èèyàn kàwé ìwé náà tún wá ń kà wọ́n padà. Táwọn èèyàn bá ti wá kíríkan ní ìsìnkú wọn bá ti rí káwọn àgbà àtijọ́ tí wọ́n sọ fún wọn wọ́n wá gbé fóònù wọ́n làwọn ọgọ́gù àwọn ògbógì rẹ̀ wọ́n gbà pé ohun táwọn bá ti gọ́gù ọ gbọ́dọ̀ gbé wá ni ẹ rí pé ìwé ti ń kà wọ́n. Láyé àtijọ́ ńgbà tí ètí ìsí gọ́gù àwọn àgbàlagbà bí wọ́n bá wà lábẹ́ igi àbí lóko àbí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àbí ìyálẹ̀ ta téèyàn bá wà lọ́dọ̀ wọn wà ní ọmọ mi mú gègé rẹ̀ máa kọ́ ọ́ lẹ̀ tàbí wọ́n sọ pé máa gbọ́ o sórí kíní yìí ohun tó wúlò fún ni. Gọ́gù táwọn bàbá wa fi kọ́ wa ọpọlọ ni wọ́n fi sí àtikùn wọn wà ní sọ eléyìí ó wúlò fún eléyìí ó wúlò fún eléyìí. Ọmọ mélòó ní jókòó tàgbà mọ́ nísìn? Àìjókòó tàgbà àwọn obìnrin àwọn ìyáálé ilé tí wọ́n kọ́ wọn lọ́bẹ̀sì ni wọ́n fi ń lọ ra ṣàwámà. Nígbà tí ọba ọmọ bẹ̀rẹ̀ ṣe tí yóò sì mọ́ ní oúnjẹ dá ṣàwámà ní ọ̀jẹ̀ tàbí kọ́ra gálà. Tí wọ́n bá kọ́ ní ọbẹ̀sì tó jókòó tàgbà nídìí àrò àwọn ọ̀yá aká tí wọ́n mọ bẹ́ẹ̀ dín tí ẹ̀sọ́ bẹ́ẹ̀ máa gí wọ́n kọ́ bá a ti firú sí ni bá a ti fa àlùbọ́sà eléwé sí ni bá a ti fa àlùbọ́sà oníṣu sí ni wọ́n kọ́ ní gbogbo ẹ̀ elépo rẹ́dẹ́rẹ́dẹ́ òróró ni òrí ni wọ́n ti jọ bẹ̀ẹ̀ parí ọmọ bí wọ́n ti sọ bẹ̀ẹ̀ pa ìsọkútọ́ ni wọ́n kọ́ bàbá dájà sẹ́ wọ́n kọ́ bá a ti ṣe bẹ̀ẹ̀ pa àbọ̀ ọlọ́mọ nígìrì àbọ̀ ọlọ́ paraku ọjọ́ bẹ̀ẹ̀ pa ó sì jọ bẹ̀ẹ̀ pa tó mọ̀ pé ẹ̀pà ń èsì pẹ̀lú àgún ọ̀hún ni wọ́n ń pè lágùn ọbẹ̀ màgún ọmọ ìyẹn ni jẹ́ bẹ́ẹ̀. Láíláí pọ́npá, ó mà ti láíláí pọ́npá, Yorùbá ò ní jọba bẹ̀ẹ̀ fẹ́nìkan, ó ti gbẹ̀yìn kan lọ́sẹ̀ ìmọ̀ o. Ṣé àdìdé ṣe bí olókùn, ẹ bá dàgbà sílẹ̀ o, ẹran tí a tọmọtọmọ. Ìkarahun ìgbín ó wúlò fún wa. Àwọn nǹkan yìí ṣe àní dúkìá Ọlọ́run ni. Ṣe rí nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá kàwé jù kì í bẹ́ẹ̀ mọ ohun tí ń ṣe mọ́ àfẹni wọ́n bá bí léere lókù ẹni wọ́n bá bí léere tó jádeere lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kò nítorí ìwé tó ń kà kó sọ pé ohun tó ń bá lọ́wọ́ àwọn baba ńlá àwọn rọ́bìṣì ni wọ́n ń ṣe àwọn wọn ń pè ní rọ́bìṣì ohun tí ọ̀dà kó fojú kéré wọn kò ní fojú kéré wọn. Báyà torí ẹ̀kọ́ táwa á máa pe ewé orúkọ táwa á máa pe egbò báyà ní bí ẹlòmíì nínú. Ṣùgbọ́n tó òyìnbó bá ti sọ pé kìnnì kan tí wọ́n pe ẹ̀kọ́ rẹ̀ bákan
òun ní máa jọ wá lójú. Ìkarahun ìgbín sálọ wá ìkarahun ìgbín yìí lásán ọ̀nà tó wúlò sípò o ìmọ̀ àkà àwọn ní ṣísẹ̀ntẹ̀lé. Sórí ìkarahun yìí dá iná kalẹ̀ kò sínú ẹ̀ tó bá ti kó sínú náà tó mọ̀ pé yóò máa sun yóò máa jó ẹ̀jọ́jọ́ rẹ̀ máa kú sínú ìkòkò kan tàbí lójú ọlọ ó sì lè kó sínú kòkò kó jó àákó sórí stóòfù tàbí dáná tí bá fi ń sun dídùn rẹ̀ tí ń jó yẹn ẹ máa gbọ́ sínú ojú ọlọ ẹ wàá lọ ẹ sì lè kó sínú kòkò kẹjọ kò nídìí àǹfààní rẹ kú so ti jó ó ti kú náà ayáda àṣìbì kan ọ wàá po iyọ̀ mọ́ ọ tán ó ti tán ìwọ ọ̀rọ̀ síbì kan ẹnìkan bá ti sọ pé inú rún ni o sọ pé kó lọ bomi tútù wá rọra ta díẹ̀ fún sọ pé kó fomi tútù lò ó lọ́wọ́ kan ní ọ̀sán pé ló fi òun lẹ̀ lágbára ọlọ́run ìkarahun ìgbín lọ́ọ̀dọ̀ wò àṣírí àwọn àgbàlagbà ni ìkarahun yìí lásán ni kó jó kó lọ lọ́múlọ́mú kó o sì po iyọ̀ mọ́ ó mẹ́rin pé báwo ni iyọ̀ yóò sì pọ̀ tó tó bá jẹ́ pé ọba wá ìkarahun yìí tó pọ̀ rẹpẹtẹ iyọ̀ tó wà ó lè má ju agolo mílíkì kan lọ tó dà sí agolo mílíkì lẹ́ẹ̀dì àbí kí ni wọ́n pè ní Kútọ́nù lẹ́ńpíìkì agolo lẹ́ńpíìkì iyọ̀ kan dà á sí báwọn Kútọ́nù ti pè inú wọn àní lẹ́ńpíìkì dà á sí kó pò pọ̀ dáadáa ọ̀tán kọ́ máa fomi tútù lò ẹ̀ ń bẹ̀rẹ̀ tó sọ́lẹ̀ fomi gbígbóná náà lò tó bá rẹ̀ kọ́ gbóná kókó gbóná kó fi lò ìmọ̀ wa kà fún yín ní ṣísẹ̀ntẹ̀lé tí èèyàn bá yẹ̀kẹ̀ bímọ tí ẹ̀jẹ̀ ò bá dá ẹ̀ dà á sínú ọ̀sán wẹ́wẹ́ tẹ́ bá ti dà á sọ̀sán wẹ́wẹ́ ẹni kọ́ńtọ̀ wọn máa fi lo kókó gbóná ẹ̀jẹ̀ ó sì dá ó di mélòó ó di méjì bóyá ẹ̀jẹ̀ ń ya lára rẹ̀ ni ojú ẹ̀jẹ̀ yìí ẹbu yìí sí ẹ̀jẹ̀ yìí ọ̀dà àṣírí ayé ni ọlọ́run ló lóògùn ẹ̀dá kan èso lóògùn ọlọ́run ló lóògùn àwọn oògùn tá a máa wá ní má máa wá gbẹ́kúlè kí mọ́ àwọn oògùn arẹ́mọ́ tí gbọ́n àrùn dànù tí dènà kú tí ẹ̀jẹ̀ yẹn tètè kúkú àìtọ́jọ́ òun lélẹ́yìí ọlọ́run lọ́ba tí pa ní o òun ní gbẹ̀mí gúgù fún yẹn o gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn eléyìí da kéèyàn máa ṣe é sọ́wọ́ èló lọ́nà ìkarahun ìgbélásán lọ́wọ́ wá ó di mélòó ó di méjì èèfún yín lẹ́lẹ́kẹta ẹ̀ máa bá ń kálọ̀ èèfún yín lẹ́lẹ́kẹta o. Ẹni tó wá kò ní rẹ̀ wá láwọn ti dẹ́kun. Bẹ́ẹ̀ ni ò ní ní dúró. Ẹ̀dúró gbọ̀n, ẹ̀dúró gbọ̀n, ẹ̀dúró gbọ̀n. Tí a bá jí, a ó mẹ́ni rí fẹ́ràn ẹni bá ṣàìsàn wò ni yóò lè mọ iye àlàáfíà. Bí a bá ṣaláì ní ká tó wálé, a ó mọ iye bàbá ń fojoojúmọ́ jẹun ata. Ó ti pa fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lédè lẹ́yìn àtòótọ́. Ọ̀yọ́, Ìbàdàn, Oǹdó, Ìjẹ̀ṣà, Ilé Ifẹ̀ o. Àkúrẹ́, Ọ̀wọ̀, Ìkàrẹ́, Òwẹ̀yìn, Èkìtì, Ẹ̀gbóhùn, Ifẹ̀ o. Tí ẹ bá wá kòròǹfò ìgbín ẹ lọ bẹ́ẹ̀ ṣe lọ ẹ ti lọ bẹ́ẹ̀ ṣe lọ ẹ wá po iyọ̀ mọ́ bẹ́ẹ̀ ti pò ẹ wá ata ìjọsìn ẹ fi sí èèpo ọ̀bọ̀ ẹ fi sí ewé má fọwọ́ kan mọ́ mi tútù rẹ̀ lẹ́rí gbígbẹ rẹ̀ lẹ́rí ẹ̀kọ́ sí ewé ìrókò
ìrókò olúwéré ẹja ni o ẹsà nílẹ̀ ni o ẹ̀kọ́ sí ẹ̀gbọ́n pọ̀ kó kúnná lọ́múlọ́mú ẹ̀fọ́sẹ̀ kó tí àwọn àgbàlagbà bá ń dá àyàn láàmú ẹni kólúwa rẹ̀ ọmọ ìwẹ̀ wọ́n yọ̀ǹda rẹ̀ tí èèyàn bá wà lórí àárẹ̀ ọjọ́ pípẹ́ tó ti pẹ́ ẹgún ọṣẹ yìí fún ẹ kó sínú gbá oníkókó tẹ ẹ bá rí igbá oníkókó ilẹ̀ ẹlẹ̀ ní kẹ kó ọṣẹ náà sí kó wọn máa bù ú nílẹ̀ ẹlẹ̀ kó máa fi wẹ̀ wọ́n fi í lẹ̀ lágbára ọlọ́run wọ́n fi í lẹ̀ wọ́n yọ̀ǹda ẹ̀ gbọ́n mo wí àní wọ́n yọ̀ǹda ẹ̀ ń bèèrè pé ọmọ òòjọ́ lè lò ó ọmọ òòjọ́ lè lò ó ìkókó ó lè lò ó bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó lè lò ó tó o bá wà ní ọjà rẹ àbí ìfọwọ́ làárọ̀ tàbí wọ́n gbogbo ẹsẹ̀ bú òní dọ́dọ̀ rẹ gbàgbé mo ṣe sọ fún ọ orúkọ ìrìn ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ó ìjókòó tàgbà lọ kọ́gbọ́n ọba jókòó tí wọ́n kọ́ ọlọ́gbọ́n àìmọye bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ọṣẹ yìí tí aláboyún bá ń wẹ̀ ẹ́ àwọn ẹni bí ò ní rìnà rínú rẹ̀ wọn ò ní rìnà rí inú rẹ̀ ọ̀dà púpọ̀ tí èèyàn bá fẹ́ ṣe nǹkan rere àbẹ́yẹn nínáwó lójú ọ̀nà pé máa lu ọṣẹ yìí dáadáa ó ṣe ọgbà yìí bí iyọ̀ ṣe gbà yìí nínú ọbẹ̀ ọgbà yìí dáadáa bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Àyè wọ́n fẹ́ràn rẹ gbogbo nǹkan rẹ yóò dùn mọ́ wọn dandan ni bí yóò ṣe dùn mọ́ bẹ́ẹ̀ ní dandan bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ ó dùn máyé nínú èló lọ fẹ́ ná lórí ẹ̀ gbówó o lè fọṣọ funfun kó o kò sígbà tó o lè wẹ̀ gbà bẹ́ẹ̀ pọ̀ lẹ́yìn lókè òkun ṣé o gbé ránṣẹ́ sí ilẹ̀ ẹlẹ́làá kó sí tọ́ ọ bá rí igbá oníkókó ń bẹ lọ́dọ̀ àwọn eléwé ọmọ ó sì rí kókó lára ẹ gbẹdẹgbẹdẹ báyìí eléyìí ọ̀ ní ọṣẹ páńpẹ́ ọ̀fọ̀ sí kò ní ìdí páńpẹ́ ewúrẹ́ kan sí ọ̀gbà díẹ̀ lọ́wọ́ rẹ máa bù ẹ̀ lásán ni kò sígbà tá a lè wẹ̀ bẹ́ẹ̀ ni lọ́ọ́ lówó ó dúpẹ́ fún Olódùmarè torí pé dúkìá Ọlọ́run lélẹ́yìí a kì í bá àwọn ẹlẹ́fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group tàbí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ àyẹ̀wò pẹ̀lú tó bá bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀jáyé rẹ̀ àbẹ́fẹ́ tọ́jú ara lórí ọ̀nà ẹ̀fẹ́ yìí ni àbí lórí àrùn ọlọ́jọ́ pípẹ́ èyí tá a bá mọ̀ nípa rẹ̀ á ṣàlàyé fún yín yóò ná yín lówó kéè sọ̀fẹ́ o yóò ná yín lówó kéè sọ̀fẹ́. tó nọ́mbà wo lẹ lè fi kàn sí wa ń fún yín nọ́mbà Nàìjíríà mẹ́ta ń fún yín ní ti orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ Kòtónú ń fún yín méjì ọyọ mú gègé ẹ̀ máa kọ́ +234 80 3298 3298 +234 80 3298 3298 +234 81 33 155 111 +234 81 33 155 111 ẹgbàá kẹta +234 80 890 38658 +234 80 890 38658 ẹgbàá tí orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kejì +229 54 65 1929 +229 54
54651929. Ayẹ gbogbo wa kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Ire o, ire o, ire kàbìtì kọ́ máa yí wọlé gbogbo wa o. Ẹ̀yin abiyamọ. Ẹ fojú àánú wa abiyamọ. Pàdé. Ọ̀lẹ́ ìdúrà. Oyè ìyàwó. Ẹ má fi mí sílẹ̀ fún yàjẹ́.